bàbá wa fadilatu sheikh alhaj al-imam al-khatibu al-mufawwa'u al-sheikh ahmed al-fulani ọ̀lànrẹ̀wájú al-adabi. adamallahu hayata sheikh. ani bàbá kan bàbá tó mọ ọmọ. ani bàbá kan bàbá tó mọ ọmọ. wọ́n fi wá sí bàbá tó mọ ọmọ. al-fulani bàbá tó mọ ọmọ. ọ̀lànrẹ̀wájú bàbá tó mọ ọmọ. Oní bàbá kan bàbá tó mọ ìyọmọ. Oní bàbá kan bàbá tó mọ ìyọmọ. Ọlọ́rìnwájú bàbá tó mọ ìyọmọ. Oní bàbá kan bàbá tó mọ ìyọmọ. Oní bàbá kan bàbá tó mọ ìyọmọ. Ẹ ti wáyé iná ẹ sì gbọ́dọ̀ ṣeun gbọ́dọ̀ ṣeun wé. Ẹ wáyé iná ẹ sì gbọ́dọ̀ ṣeun gbọ́dọ̀ ṣeun wé. Bàbá bí kíni díẹ̀ tẹ́ fi gbọ́dọ̀ ṣeun. Ẹ wáyé iná ẹ sì gbọ́dọ̀ ṣeun gbọ́dọ̀ ṣeun wé. Anakumullah. Anakumullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم wa ṣáàdúró báyìí náà ṣáàdúró má lọ dúró má lọ gbogbo ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu rẹ̀ ó lágbára púpọ̀ ó ní kú báyìí o Àmín. ó ní kú báyìí lágbára Ọlọ́run Àmín. ọlá àbá oníyanjú wọn náà bí òun níjọ asámú ìjọ kejì ló ń bẹ̀rẹ̀ àwẹ̀ bó bá kúnjọ asámú kí ni ìwà ṣẹlẹ̀ má kúnjọ asámú dákun lórí Ọlọ́run lórí ọ̀sán pé tíyẹn bá kúnjọ asámú ọjọ́ mẹ́jọ àwọn àfọwọ́ni rí ó di àsìkò má kú lọ́jọ́ lásán sì má kú Sunday àmọ́ ò ní kú báyìí Àmín. lẹ́yìn 140 years ó ní ogun burúkú ń bẹ lọ́wọ́ rẹ o ẹni dáhùn ò lè lọ bá tí tó gbé kẹ̀kẹ́ fún wọn Ọlọ́run ó ṣàlékún àlùbáríkà Àmín. Ọlọ́run àbá oníyanjú níwájú Ọlọ́run Àmín ya Allah. mo kí àwọn àlùfáà wa àgbà bàbá wa àgbà oníyanjú Adamallahu hayatahu. Olúwa jẹ́ kí ẹ pẹ́ fún wa Àmín. má fi aburú ṣe yín láéláé Àmín. Ọlọ́run Ànábì wa Muhammad níwájú Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run wa jẹ́ kí ẹ̀sìn wa jìnnà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad níwájú Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. mo kí bàbá wa Sheikh Muhammadu Mubarak Abdulkadir Shigini Al-Adabi Adamallahu hayata shaykh. àwọn àlùfáà wa nù Ọlọ́run wọlé Ànábì níwájú Ọlọ́run má fa aburú ṣe yín láéláé. Àmín. mo kí bàbá wa oníyanjú lẹ́kọ̀ọ́ ń bí Adamallahu Ọlọ́run jẹ́ mi gùn fún wa. Àmín. mi ò fẹ́ gba àsìkò ló jẹ́ máa ṣe ní kíákíá mo kí bàbá wa àwọn àlùfáà wa tó já sí pé gbogbo bí Ọlọ́run ṣe ní kí Ọlọ́run ní orí yìí nínú àwọn tí bàbá wo níyanjú kó wa lé wọn lọ́wọ́ ni wá wọ́n ṣe dáadáa púpọ̀ fún wa wọ́n kọ́ wa ní gbogbo ọ̀nà téèyàn gbà á tọmọ fi lálùbáríkà bàbá wa Fadilatu Sheikh Muhammad Lukman Nuhu Mustapha Al-Abtawi Al-Adabi Adamallahu hayatahu. Olúwa jẹ́ kẹ́mi yín gùn fún wa Àmín. wọ́n fa burú ṣe yín láéláé Àmín. a kú palẹ̀ mọ́ ènìyàn Ọlọ́run yóò bá wa ṣe ní rọrùn Àmín. Ọlọ́run gbọ́ àwọn ẹni Ọlọ́run Àmín. mo kí bàbá wa Sibgatallah bàbá wa Sheikh Al-Fadil Abdulrafi Pupa Al-Adabi Al-Markazi nǹkan kan náà ni Ọlọ́run wọlé Ànábì níwájú Ọlọ́run májò bàjẹ́ fún yín láéláé Àmín. nínú àwọn àlùfáà tí Olúwa ṣe lálàlùbáríkà láyé ni wọ́n wà ara wọn balẹ̀ ìmọ̀ Ọlọ́run bẹ lára wọn wọn yìí fojú pààyàn rẹ̀
wọn ní gbéraga ọlọ́run wọ́n lọ́wọ́ bá wà gbọ́ Ọláwùmí gbogbo ntọ́lọ́ ń ṣe fún yín láyé ọlọ́run níjó parẹ́ Àmín. ẹ dákun ẹ má bínú gbogbo ẹ̀yin àlùfáà wa bàbá wa àfa wa ti ṣe fi ní akúrin ijó ní nínú àwọn tí wọ́n tọ́ àfa tó ṣaláìsí ni wọ́n wà àfa wa Abdulrahman Buhari Sani Abdulrahman Salawudeen abi tó nígbà tá a fa yẹn kú káfa náà tó kú mo ọlọ́run lò mí láti gbìyànjú fún àfa láti lè ra ẹ̀mí ẹ̀ padà ṣùgbọ́n ọlọ́run ti kọ́ pé bí táwọn afọ gbà lọ ni níjọ́ tó wá kú tá a wá jókòó àdúrà ẹ̀ ọlọ́run wá tún lò mí láti gba owó fáwọn ẹbí ẹ̀ lórí programu wa nínú àwọn àfa tó wá tó àfa náà làfa wa kọ́lọ́n bá mi ṣe dáadáa fún yín o. Àmín. bàbá wa general Niyas bàbá wa Tápáwí mo wá kí àbáwo kí o dò àbúrò mi dáadáa gbogbo ẹ̀yin àlùfáà mo kí o mo kí bàbá ń Bariga àdìwọ́ àgbáyé alásọ̀ṣe àfà alálùbáríkà àfà ọlọ́run máa ń ní tí ma inna mawahiba rahman la mukhtalif Inshallah. alikullu yastaghni bi mawhibatihi Mawhibatihi. ẹ̀bùn tọ́lọ̀ ń fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tọ́lọ̀ ń fún bàbá Bariga ẹ̀bùn ńlá ni tó lágbára ọlọ́run wọlé àwọn àlùfáà tí wọ́n kọ́ yín wọlé bàbá yín wọlé àyà istijaba tọ́lọ̀ ni ó wà lára yín ọlọ́mọdé ó kú láyéláyé Àmín. ọba tó wá gbé yín ga ọlọ́mọ rẹ̀ yín lẹ̀ o Àmín. ẹ dákun gbogbo ẹ̀yin àlùfáà wa mo bẹ̀ yín lórúkọ ọlọ́run àbá wa aláṣẹlá àbá wa Mádìbò àbá wa Ọláìdé Ṣéwù gbogbo ẹ̀yin àlùfáà wa ni mo kí mo wá kí àfáà wa olóde òní àfáà wa aláṣeyọrí èní àfáà wa alálùbáríkà ọlọ́mbùn àfáà wa àìnú rìdọ́ ní nǹkan mẹ́ta yẹn ló fà á tí àìnú rìdọ́ fi dẹni iwájú mo sọ lọ́dọ̀ mufti ní alẹ́ àná nígbà táwọn ní kémi náà sọ̀rọ̀ níbi dínà ẹ̀ pé bàbá mufti ọlọ́run fún wọn ní nǹkan mẹ́ta tó ọlọ́run fún mufti ní gbogbo Ìlọrin fi rò pé ó tọ́ sí mufti Ìlọrin tí wọ́n ti pariwo lé ọ Ìlọrin náà tó wá yìn ọ́ Allahu Akbar. orí ọlọ́run ni bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe wá ṣe nǹkan mẹ́ta fún àìnú rìdọ́ àìnú rìdọ́ ò láṣìírí jẹ́gbẹ́ lọ àìnú rìdọ́ kò má kéwú jẹ́gbẹ́ lọ àìnú rìdọ́ kò mọ̀wé jẹ́gbẹ́ lọ àmọ́ lọ́n ṣe nǹkan mẹ́ta fún un nǹkan mẹ́ta tọ́lọ́n ṣe fáwọn wa àìnú rìdọ́ làáfà wa àìnú rìdọ́ fi dẹni iwájú alákọ̀ọ́kọ́ ń bẹ̀. Kana salima sadiri. alákọ̀ọ́kọ́ nu. Fayassara Allahu lahu al-umura. Kana salima sadiri. Fayassara Allahu al-umura. Èmi àìnú rìdọ́ clean púpọ̀ ẹ̀mí rẹ̀ da púpọ̀ ọlọ́run yìí sóore fẹ́nìkan kí inú rẹ̀ bàjẹ́ níjọ́ tá a jọ bẹ̀rẹ̀ láìfù wa tá a jọ ń bá yí wa bọ̀ ìmọ̀ sábà sọ kò sí nǹkan tí ayé ò tí ì gbọ́ rí àìnú rìdọ́ bá a ṣe jọ ń rìn tó òun lẹ́nu tó kọ́kọ́ ra mọ́tò láàrin èmi àti ẹ̀ àìnú rìdọ́ ń lo mọ́tò ọdún mẹ́wàá mi tí ì ra mọ́tò Allah. èmi sì máa wá jókòó sí oní dírìfà mi gbogbo bí tá a bá fẹ́ lọ èmi ò ní mọ́tò wà ní mọ́tò ìwà kásẹ̀ sórí kí náà máa ń pè kí náà dashboard a ní kásẹ̀ kalẹ̀ láríwájú kásẹ̀ kalẹ̀ tí wọn náà bá ra mọ́tò títí ẹ̀ torí wọn náà ra mọ́tò láìpẹ́ yìí káàná salima sadiri. àníyàn rẹ̀ da àníyàn fáyín rìdọ́ da gbogbo àyíntàníyàn rẹ̀ bá sì ti da ẹni wájú ni ó jà wájú yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àyìnbó yìí máa ga jù báyìí lọ. Àmín. ìwọ tó bá ṣàmì àdúrà ò ní fọwọ́ gbọ́ ma sí. Àmín. alákọ̀ọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì. Wa kana qanu'an bi qismati Allahi iyyahu. àbáwá inú rìdọ́ àbá aláyọ̀ ọkàn dédé ńtọ́lọ́ ń ṣe fún kéé wago aláàgó ṣiṣẹ́ mo gbọ́ ìtumọ̀ yẹn lẹ́nu yasa taru Abẹ́òkúta ó ní gbogbo ẹni tó bá lọ wo aago ẹni tí ó kọ̀rẹ́ẹ̀tì sẹ́ẹ̀tì aago ẹ̀ yóò ṣe ayé lò.
àbáwá inú rìndọ́ wọ́n yé wo aago aláago ṣiṣẹ́ gbogbo tọ́lọ́n bá ṣe fún ẹnìkan láyé ó gbà pé ìtọ́lọ́n ṣe fún òun náà òwúrẹ́ ni pírọ́blẹ̀mù tẹ́lómi ní ni pé ó dúpẹ́ tọ́lọ́n ṣe fún ẹ á lè ní gbogbo ẹ̀ tán àbáwá ìsẹ́nu lẹ́yìn abidin á lè ní gbogbo ẹ̀ tán á lè ní tán àfọwọ́bà fílẹ̀ ní ó fọwọ́bà ó kó mbẹ́ náà ni àbáwá inú rìndọ́ wọn láyọ̀ ọkàn fáàkùrù mo kì í gbúbọ̀ wakana ẹlẹ́kẹ̀ẹ́ta tó parí ẹ̀. munfiqan biqillati rizqihi fawassa Allahu lahu rizqa. ẹ sì máa yorùbá níbo wa Muhammad. Allahu alayhi wa sallam. ayélu rìndọ́ ò láhùn gbogbo bọ́lá ṣe ṣe fún un láyé ni máa ń ná kótó tó báyìí nífa kótó tó báyìí lẹ́yìn rìndọ́ ti yàwó máa náwó gan wọ́n wà lékè a máa náwó gan èmi ò ní mọ́wó lọ lékè òní ò mọ́wó wa tó ń bá sì ti mọ́wó wa á mú àkàmúnjọ́ náà àbá àtàwọn olè ń dà láàmú yìí níbo ni wọ́n wà ń gbọ́jọ́ náà wọ́n wọlé ní ọ̀dọ́ láàmú mo rò wọ́n tó ń wá láago kan òru wọn ń lo kankankan baba Sọfíyù come out o they don come o àbá wa inú rìndọ́. jaddadallahu sihhatahu. ẹnu tọ́lọ̀ sí fún àbáwá ẹnudọ́ náà wọ́n náà la ká yìí wọ́n a máa náwó tí nǹkan bá kànyà wọ́n a máa ṣe jù orí yẹn ṣe bẹ̀rẹ̀ ni o njọ́ tí mo fẹ́ ṣe mòlúdì kan ìgbà yẹn ni mò ń gbé ní tàṣẹ jáde lékè ìjégún nígbà tún egbe lọ́hùn ìyá jẹ ọ̀tá wa o ọ̀tá dúpẹ́ fọlọ́hún. alhamdulillah. mo abambariga mo wá fẹ́ ṣe mòlúdì ìròní ṣí à ń lé ìní téèpù ìní tẹlifíṣàn ìní rédíò lẹ́yìn bẹ́ẹ̀dì nìkan àti kápẹ́ẹ̀tì mo sì ti bímọ méjì. Allah. àwọn èèyàn glory náà máa ń rí ewu story ẹ̀dá àìnú rìndọ́ ló wá ru òun sì ti ra téèpù òun ló wá ru téèpù wá pẹ̀lú lásùn láti Kétu téèpù kí n lè máa rí nǹkan play fáwọn àlejò tí wọ́n á wá àwọn ọ̀rẹ́ ti sísú ti pẹ́ wọ́n wá ru téèpù sáwọn á ru téèpù yẹn bọ̀ òjò tún wá rọ̀ sáwọn gbé téèpù dé téèpù yẹn la wá ń play fún àwọn èèyàn torí pé kì í yí àwọn ẹlòmíì pé kí ló da èmi àti Henry dọ́pọ̀ in tó dà wá pọ̀ lágbára wọ́n tó mọ̀ bẹ̀rẹ̀ wa ò lè tú wa ká. Allahu akbar. abáwa Henry dọ́ ní agbára tọ́lọ́hún tọ́dún yóò ní jáṣe mọ́. amiina. next year tá a bá ṣe stadium la lọ. amiina. ní agbára tọ́lọ́hún. amiin. a ṣe àárọ̀ ní stadium a wá ṣe talẹ́ ní Kétu lágbára tọ́lọ́hún bàbá tó wá ṣe ti next year àbáwá inú rìndọ́ bàbá ṣe ti next year a ṣe mọ́ṣáláṣí sí pẹ̀lú ẹ̀ ní Kétu yìí amiina. ó ra rédíò fẹ́yìn náà mo ti bàjẹ́ yóò rà mí èló náà ń ta rédíò ní sin bàbá ara wọn. àbá táwọn olè ń kanlẹ̀kùnlé ẹ̀ ìwọ fi sápò gbáà wàláì mo yọ̀ǹda fún wọn ní alukoran ó lò ti gbogbo ọwọ́ ń ro a ní o gbà ọwọ́ èrò mi àmọ́ wọ gbà ó ti dé o ó bẹ̀rù mọ́ mo kí gbogbo ẹ̀yin màmá wa ẹ̀yin àwa nudwan mo kí wa mo kí gbogbo ẹ̀yin brothers wa wípé àlàáfíà Ọlọ́run asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ní alẹ́ yìí a fẹ́ gbowó ọpẹ́ inshallah. ó dẹ̀ ká gbowó ńlá gan lálẹ́ yìí torí pé àwọn ẹni ńlá náà wà ń bí abáwa inú rìndọ́ níbo ni ká ti bẹ̀rẹ̀ bàbá gba 500,000 lálẹ́ yìí náà kò pọ̀ jù kò pọ̀ jù ní agbára Ọlọ́run tó bá di next year
bàbá ṣe á kó ẹ̀bùn wá bí rẹpẹtẹ á kó Mọ́kà wá ó yẹ ká fún yàn Mọ́kà lálẹ́ yàmá wọn títí Sáúdí. ìdí tá a fi ní fún yàn Mọ́kà lẹ̀ ni pé àwọn tó ní Mọ́kà 2020 wọ́n yè lọ àwọn 2021 wọ́n yè lọ ọmọ mi yìí 2020 ló yẹ kó ti lọ kò yè lọ ó di 2022 tá a fẹ́ mú yìí kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n ṣí à ń lọ kan níjọ́ Wednesday tí ń bọ̀ yìí nísẹ̀ wọ́n náà ti tún tì àmọ́ àti ń ṣe Saudi kọ́rọ̀ lè má ní star time ilé ìṣẹ̀bí láti ẹ̀ má padà wá ó jẹ́ kí n sọ fún ọ bó ba lọ Mọ́kà 2022 2.5 million ní o kó máa múra kalẹ̀ kì í ṣeré o àìlò ìdọ́yà bismillah èmi náà fẹ́ bẹ̀rẹ̀ sí ní wíláwà ní báyìí láti ọ̀dọ̀ Sheikh Musa Abọ́lájí Ainurido 10,000 naira. Allahu Akbar. wọ́n lọ wọ ọpẹ́ ó yá gbogbo àwọn àlùfáà ẹ máa pèèyàn ní o baba ń Bariga láti ọ̀dọ̀ Alhaji Abdulkareem Muhammadul Murtada Abọ́lájí baba ń Bariga 5,000 naira. alfa wa gba Fakrul Ulama ní gbogbo Ifọ̀ baba ń gba dání báyìí ó yá bisimilah aba yìí aba má gbà wá ma jẹ́ ká máa wá fúnra wọn ni kí n máa gba àlùbáríkà ara wọn bí kálùbáríkà wọn ó máa ka èmi náà Ọlọ́run kó ṣàánú èmi náà kó fèmí náà hàn láyé. Àmín. Fakrul Ulama Ìlọrin 10,000 naira. Allahu Akbar. gbogbo Ifọ̀ ó yá ó ti yá lóko báyìí tó bá ti mọ̀ kó kàn ọ́ bisimilah owó ọpẹ́ owó ọpẹ́ bàbá wa Fadilatul Mudir ó yá Sheikh Abdulkadir Muhammadul Mubarak Shigini Al-Adabi 5,000 naira owó ọpẹ́ àwọn àlùfáà wa Zainul Abidin wí dáadáa adamallahu hayatahu wa dawlatahu gbogbo àfáà tó bá wọn gbó kan wọn àfáà wa aláṣẹ là Ọláìdé Ṣéhù àfáà tí ó bá fún mi lówó ẹ dákun mo fẹ́ kí n rí yín báyìí mo fẹ́ kí n rí bá ń dá padà fún wọn. Abdulhafiz Stability 5,000 naira. Zainul Abidin Sheikhul Islam 5,000 naira. Baba wa Akomala 5,000 naira. Dankano da Baba wa Dankano. Baba wa Lashila gbogbo Korodu. Baba Madibo 2,000 amuwayi. Ọláìdé Ṣéhù 5,000 naira. Baba wa Alkelma 2,000 naira. Baba wa Al-Adabi Sheikh Dankano 5,000 naira. Niyas apàdé Njẹ̀bú ni náwó fún mi gan. Baba Zibgatala 2,000 naira. Baba wa Yahya Ajishevini 2,000 naira. More blessing 2,000 naira. Kilomọdé mọ àfa ti ń jẹ bẹ̀rẹ̀ o kilomọdé mọ Sheikh Abdulwasi Almudiru kilomọdé mọ bàbá wa àgbáyé Allahu Akbar bàbá wa general Sheikh Ahmad general bàbá wa Atakpawi 5,000 naira general 5,000. Abawa Takpawi na 5,000. Abawa kílẹ̀gbé ẹ̀wásà baba ẹ̀wásẹ̀ mú pè yín ọmọlúwo ni Ìjẹ̀bú Ẹ̀gbá ẹlẹ́rìn fún mi
bàdé fún mi lẹ́kọ̀ọ́ ojú yín lé ní olúwa rẹ̀ máa lálàkàlà bí eléyìí tí ń lálàrá àwọn ará ọ̀run obìnrin nílé ọ bàbá wa ọba Maka Al-Adabi bàbá wa island gavata mala bàbá wa Al-Adabi mafowóradi bàbá wa inshallah bàbá wa Al-Lasaki níbàfò alhamdulillah 2000 naira bàbá wa Latifọ 2000 naira Asheikhu Lukman Abdulgani Al-Adabi 2000 naira gbogbo àwọn àfáàná yìí ń dúpẹ́ yìí o bàbá wa gbà Asheik wáwáwá báńkò fún wọn èmi ní ìsanwó ọpẹ́ wọn báńkò fún wọn èmi ní ìsanwó ọpẹ́ yìí ní ìsanwó ọpẹ́ àfa mi náà kémi náà tó wá san tara mi àìnú rìdọ́ kí ló fẹ́ kí n fún ọ o ti gbé téèpù wájọ́ tí mò ń ṣe mòlúdì sọ̀n tó fẹ́ name your price. ẹ bá mi sọ òyìnbó yẹn. Name your price. Name what? Your price. Name your price. Ó wà nílẹ̀ fa kí ẹ máa ṣe gbà tó gbé téèpù wá. kí lẹ pé sọ̀rọ̀ sókè ọ̀ṣìnwó ènìyàn pásítọ̀ tó wà ń tàn sínú ọ̀ṣìnwó ènìyàn olórí burúkú ni bàbá yẹn o ọba Solomon ó dẹ̀ fi wèrè ó fi wèrè ó fi wèrè ó fi wèrè wàláyé ó popular bí ó ọpẹ́ àwọn àlùfáà wa rè 5000 naira Asheik Lukman bàbá wa àgbàlárọ̀ bárùlẹ̀ àkíkí bàbá arama ẹ̀ ra téèpù mi ẹ gbọ́ ẹ jẹ́ ń sanwó ọpẹ́ yìí ẹ jẹ́ ń sanwó ọpẹ́ àwọn àfáà wa Andrew dọ́sẹ̀rù ń bẹ̀ àti béèrè owó ni ẹ gbà mí èmi kẹrù rẹ máa bàyàn àti béèrè owó báyìí Allahu Akbar Saheed Òṣùpá yọ ẹ jẹ́ má para yín àwọn ọ̀rẹ́ rẹ tọ́múra wọn lálágan àti wọn náà owó ọpẹ́ 5000 naira ṣé mo ti sanwó bàbá oníyangi ẹnìkan ló mélé yìí wa tó ẹ̀yin yá wa bisimilah owó ọpẹ́ ẹ̀yin kọ́ ẹ̀yin nuduan gbogbo nuduan tí ó bá mú owó ọpẹ́ débi gbọ́ mi o 5025 5025. láti wò ẹ̀yin làwọn ẹ̀yin lọ́wọ́ wa jẹ́ ń jò ní alhamdulilah Facebook ìyàwó ìyáàfà akunawo ìjẹ́ ìjọ kọ́ àbíjẹ́ ń bọ̀ alájà wa ainu ridọ 5000 àbáwa láti wò 2000 àbáwa Mubarak mọ́jú ẹ̀ bàbá Bámidélé Ali mojú ẹ 1000 àbáwa àfa oníyè bàbá wa oníyè 5000 naira Amira Nuduan 5000 naira àbáwa Adam ntí mo bẹ rántí nìyẹn ẹdẹ alhamdulilayi ó yà wà Nuduan ẹjẹ ajáde. Kíá oníyàntú àgbáyé bẹ́ẹ̀ ni wàláhì oníyàntú àgbáyé làfà
ọlọ́run níjó bàjẹ́ o 1000 naira ta ló kù ó yá gbogbo ẹ̀yin yá wa lóbìnrin bismillah bismillah gbogbo ẹ̀yin yá wa lóbìnrin 2000 naira rèé gbogbo ẹ̀yin màmá wa lóbìnrin 2000 naira ìyá wa alhaja wa Rọ̀fíà 2000 naira alága ni wọn ó yá bismillah alhaja wa Mariam Ainorido 2000 naira ẹ ṣe ìyá wa mama wa nu àwọn ìyá wa nu ìyá wa Balóhù ìyá wa 2000 naira yàlájọ rẹ̀ sí 2000 ó yá 1000 naira ma gbogbo ẹni tó wà lórí ìjókòó tí o ti dìde máa mú ọpẹ́ bọ̀ kámẹ́rà ń gbé gbogbo ẹ o 2000 naira màmá wa owó ọpẹ́ $1000 naira onífọ́tò pàṣórè láíláí òun máa ń ya fọ́tò fún pàṣórè ló wá mú wa ìlọ́mú wa làbí ọjọ́ yẹn máa rí o Pasuma 2000 naira Al-Adabi láti command ìgbà tàwa mú ṣẹ́ńṣẹ́ la fi gbégede ó yá tùràrí àgbáyé alájà yẹsíra ọlọ́run kó bá gbàdúrà yín ó yẹ ẹni tí o bá ti mú wá o òtán bí òtán kúrakúta wọn pín ìlórí ìtání kí lórúkọ yín alárànṣẹ́ ọláwálé 5000 naira ìyáwa 2000 naira ìyáwa náà bẹ́ẹ̀ àbáwá abúlálà tó fi tẹ̀sùn bá sọ́rùn bàbá wa Adémọ̀jìrè kọ́sítọ́mà dáadáa làwọn ẹ ṣe ìyáwa ẹ máa bá náà alhamdulillah rabbil alamin adúgbò fọlọ alhamdulillah wọ́n ló mú wá bí wọ́n rán wọ́n ló lówó ọba kọ́ yìí níjọ́ tí mo ra mọ́tò kan bọ̀ láti London àbí Freelander ọlọ́mọdé ń ra ru mọ́tò náà mọ́ mọ́tò yẹn fẹ́ gbẹ̀mí mi wọ́n dẹ̀ wọ́ọ̀nù mi o mo ṣe dé London wọ́n ní ẹ̀ afẹ́ mọ̀ yẹ lóru mọ́tò yìí Nàìjíríà mo ní ẹ̀jẹ̀ ń rà á ọlákùtì ẹ̀jẹ̀ jeep ó gánlẹ̀ àríṣe mo bá ra ọlọ́ba náà bá ní mọ́tò gidi lẹ́ra àṣẹ ń tàn mí ni left ni ló bá ní ẹ máa gbé bọ́n kéétu Andrew lọ́nà bá wà mọ́tò ó ní ọ̀rẹ́ mi mọ́tò gidi ló ra àti gbogbo wọn tàn mí ni tẹ bá ń gbọ́ neymaton jalabatil mushkilat mi àbá ra mọ́tò o ra mọ́tò o sì ń lò torí mọ́tò o ta fídíò lé rẹ torí mọ́tò o ta bàtà bíi méjì torí mọ́tò o ta tẹlifíṣàn ẹjọ́ bó lè bá gbẹrù mọ́tò ń lọ ọlọ́mú alákòónú ayélujára rẹ ni ọba kò ní bàjẹ́ ẹjọ́ dání o tí mo wá kó mo wá lẹ́rọ̀ ẹjọ́ ẹ dá wa lóhùn o ó kù ìṣẹ́jú mẹ́ta tó wá tẹ́wọ̀ rẹ méjèèjì ọ̀gá tiwọn ló ń bọ̀ yìí ọmọ oró kí ló kọ rẹ
àríyọ̀ Zazu. èló ló wá mú wá yìí Mia. Zazu àbí kí ló kọ́ ọ díẹ̀ yìí Zazu zẹ̀ ó láfa àga ti já ìyẹn gbọ́dọ̀ mọ́ tó lọ́nu ayé kéèyàn dẹ̀ fi wèrè popular Zazu Ọlọ́run Allahu Akbar mo dẹ̀ rí fídíò rẹ̀ ìyẹn Zazu dẹ̀ ṣe mọ́ ni jọ́dá lómi ìwọ ló jánà sí bàbá oníyan gbígbẹ́yìn àyàwó ló jágbẹ́yìn àyàwó ló jágbẹ́yìn ó sọ fún ó dẹ̀ fọ́nbù tó bá sọ fún fẹ́ fún ẹ ní nǹkan ni ìwọ ló jánà sí fáfá wa gbẹ̀yìn àyàwó ló jágbẹ́yìn mi ò mọ̀rú àwọn èèyàn tí mo bá pàdé dẹ́rù ń bàbá yìí ẹ́. Bismillahirrahmanirrahim. Innama nutimukum liwajhillah. La nuridu minkum jaza'an wala shukura. Aya tó jágbẹ́yìn nu wọ́n bá ń túmọ̀ rẹ̀ ní Yorùbá innama nutimukum liwajhillah. A ní o tú ẹ̀rù ń bà fà yìí jàre wá tẹ́wọ̀ rẹ méjèèjì mo fẹ́ fún ẹ ní ìkànnà kí ló máa ń ṣe dẹ́rù máa ń bà yín tẹ́wọ̀ rẹ méjèèjì Ọlọ́run wọlá anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. ṣé ẹnu rí dọ́ ẹ̀rù ń bà nìṣẹ́ kó lè mo ní kó sọ tó fẹ́ kó sọ̀rọ̀ a ní kí ló fẹ́ owó èlò 200 naira bí 1,000 200,000 ló fẹ́ owó kékeré sáà jókòó má wọrí tẹ́wọ̀ rẹ méjèèjì ṣé bọ́ ebe ní Sunday òde mẹ́rin mo nílé ni sàṣàdúrà kí n ta akọ́nlá gùdà màá tún wá lọ́bàdàn òde wàláì òde méjì mo ní Ìbàdàn lẹ́ni babajú ọbí ọjọ́ ọmọ wọn ṣe wàlímà lẹ́ni èmi náà tó pè fún àwọn àlùfáà wa lágùdà èmi gán tó wá ń joyè lẹ́ni tẹ́wọ́ rẹ méjèèjì gbogbo wọn tó wà ń bí lẹ́ni 2022 ó kù ọjọ́ mélòó kan tá a wọnú ẹ̀ ó ní fẹ́ kún wọnú ẹ̀. Àmín. tó bá lè bá ń gbọ́ yẹn sókè báyìí má dà báyìí má dọ̀wọ́ yẹn báyìí ṣé báyìí ni 2022 tá a fẹ́ wọnú ẹ̀ yìí lágbára Ọlọ́run ó ní fẹ́ kún wọnú ẹ̀. Àmín. Today is 19th of December ó kù ọjọ́ mọ́kànlá tá a parí ọdún yìí bẹ́ẹ̀ ló kọjọ́ mọ́kànlá tẹ́lómi ó jáde láyé. Allah. Àti mi àti ẹ àtàfà tó lóun fẹ́ kunjú asámú kì í sá àwẹ̀ tí ń bọ̀ yìí o àwẹ̀ ẹ̀yìn 140 years ni o ní agbára tọ́lọ́hún àtúgbò àwọn àlùfáà wa àbá sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan bí àwàdà ọ̀rọ̀ ní onífìdáwò làwọn ń lọ lẹ́nujọ́ mẹ́ta yìí àti mi àti ẹ ọlọ́run o gbogbo tí ń jẹ́ràn ikú òjijì mọ́jọ́ tọ́ sí wa o. Àmín. O ní dẹrù àrùká. Àmín. Ẹrù tábí amọ̀ kí n tú wò wọn à ní gbé wá káwa má lé o. Àmín. Ọ̀rọ̀ rẹ̀ ò gba hospital mọ́ ẹbẹ̀sẹ̀ létọ̀ ọlọ́mọdé ò tọ́ sí wa o. Àmín. Mo gba 18 million naira 18 million naira ni mo gbà fẹ́ nìkan Alhaji wa Shamsuddin mo gba 18 million naira fún ó ní kidney problem wàláhi tàlá níjọ́ tó yẹn pé àwa kó yẹn wọ́n wá ní hospital kan wà l'Abuja ibẹ̀ náà ti máa ṣe wọ́n wá kó yẹn lọ́bẹ̀ wọ́n sanwó tán alẹ́ ọjọ́ ń ló kú. Allah. Hospital wọ́n dáwó padà o. wọ́n dá owó padà o. La ilaha illallah. 80 million lọ. àwọn ọmọ ẹ̀ àwọn ó dẹ̀ níyà wọ́n wá ń sunkún ṣé kò tẹ̀ wá lọ káwọn wá rí owó. Allahu akbar. gbogbo tí ń jẹ́ràn àìsàn
tí ò dá tí ń pamọ́ sí ni lára ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí gbogbo wa. Àmín. Kun fayakun máa wọlé bọ̀ kíákíá báwọn ká wọnú àdúrà yìí. Kun fayakun láti lọrin wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ jẹ́ àwíyé àgbà òtẹ́lẹ̀ ẹ̀. Kun fayakun al-adabi Idris Al-Fulani oya alhamdulillah tẹ́wọ̀ rẹ méjèèjì olúwa òde tá à ń bẹ́ẹ̀ láàárọ̀ yìí kí ilẹ̀ ìní yìí tó ṣú wàhálà àna ọlọ́run gbà. Àmín. gbogbo tó lé ní 2021 tọwọ́ rẹ ò tẹ́ ìbẹ̀rẹ̀ January 1st 2022 ayọ̀ ni wàá fi wọnú ọdún yẹn. Àmín. ní agbára tọlọ́hun ọba tí ò ní kú láéláé wọ́n làwọn bá wà gbà oníyangi gbogbo ìwọ tó wà nínú ìbànújẹ́ kan gbèsè ojú òsùn ó wà nínú ìdààmú ó wà nínú ìbànújẹ́ ó wà nínú àìrówó ná gbogbo ìdè tó lè wà nínú ayé rẹ̀ kó já láti ní lọ. Àmín. gbàǹpa lórúkọ ọlọ́ọ̀lẹ́ kan ní pé Allahu Akbar. Allahu Akbar. bó bá lè wí dáadáa ìbànújẹ́ padà lẹ́yìn lájà Allahu Akbar. Allahu Akbar. sórí ọwọ́ tó tẹ̀yìn fi bọ́jú lẹ́ẹ̀kan náà má wàá fi rán anybody máa mú owó àdúrà rẹ bọ̀ fúnra rẹ jẹ́ kí n fọwọ́ gbà báyìí ìwọ tí n bá ti fọwọ́ gbowó ẹ ó lọ Mákà 2022 owó àdúrà rẹ máa mú bọ̀ má fi rán yẹn o kó yẹ kó mẹ́yẹn náà owó àdúrà 500 ló mú wá ó rí àánú Ọlọ́run gbà 500 ó ra àánú Ọlọ́run gbà Àmín. 500 Allahu Akbar. Allahu Akbar. máa bá ń fún oyinmọ̀ olówó mi o 500. bàbá ń Bariga gbogbo àfáà tó bá fún mi lówó àwọn jálàbí wọn ò ṣí owó fún yín ní ti dáadáa. Àmín. àìnà rídọ̀ Farul Ulama ṣe broda mi ẹ kó fún wọn. ṣakuṣaku sókọ rinu alexala ó lóun jẹ ṣakuṣaku ó jẹ yìí ó kọ padà má bá mi no má kó sápò bá mi tó ni èmo nìkan mi fúnra mi àwa bíi àwa gbowó ni broda mi Suleiman bá mi súnmọ́ afayi wá bá mi súnmọ́ ká bá mi tówó yìí o ṣe wàhálà lùbáríkà mo ń fọwọ́ gbowó yẹn yín náà gbowó ńlá Allahu Akbar inú tẹlifíṣàn lẹ́lòmíì ti ń wò wá jẹ́ ń béèrè lọ́wọ́ rẹ kó gbẹ̀bùn kí ló kọ ìyá mi ẹni bá máa kí n fún lẹ́bùn ayélujára nìkan ni kó má sọ òun nìkan ni kó má sọ kí ló kọ ìyá mi yóò yá kí ni tó yọ sí Sikira Zina Ramata Anike Kunfayakun ṣe dáadáa ni o ṣeun àná ọlọ́run àárọ̀ náà ni àárọ̀ yìí ni àbáàrọ̀ yìí kọ́ ni Allahu Akbar ẹ bá mi towó àdúrà mi èló ni owó àdúrà rí 2000 2000 lẹ́fún mi every 2 billion Inshallah. o ṣe jàre my dear ẹ̀yàn ọmọ yẹn lálùbáríkà ó yẹ dáhùn ká nàbí bẹ̀ ọ́ lọ́hùn ó fọlá alájí àgbà bẹ̀ ọ́. chairman Sebilu Najat ní London Wasiu Adéyẹmí má ti sùn o bá sùn kó dìde o bó bá sùn kó dìde ó dáhùn ó de wúrẹ́ jẹ́líjẹ́lí o
wàlá àrí ha òrùlà wà yìí èló nìyẹn oya ẹ kà á mọ kíákíá èló nìyẹn subhanallah olúọmọ kí n pẹ́ mi sí olúọmọ tó bó ṣe wí kọ́lọ̀ ń jó gbáago. Balẹ̀ ní kágbé Zazu Zazu ó ti sùn gbogbo àdáadáa tí Zazu ń ṣe lọ́wọ́ ọ̀sán yóò ti rẹ̀ yóò ti sùn. wàhálà ló ṣe. àbí ẹ̀ mà pé jó tí Zazu ń jó ijó àgbákò ni èló nìyẹn èló ló kà sí 60 wà ní 10,000 200 60 ẹjọ́ èló nù 260 12,000 ó yá ká kọ́mọ 18,000 yẹn ó jẹ́ lóba yẹn 12 plus 18 that is 30,000 alhamdulillah ta ló ní ká gbé gbólóhà ìwọ náà lọ pé níbi tó wà lọ pé níbi tó wà bí ó bá dáhùn bàbá Bariga ló lè ṣiṣẹ́ yìí o bàbá Bariga ṣẹ́gbọ́n táwọn jàmbá wọn dẹ̀ bá wọn pé aláyé bẹ́ẹ̀ bá pé 1,000 wọlé ẹ̀ ní lọ́lẹ́lẹ́yọ̀ kan wọ́n ní ẹ̀bá yín palayé ó wá jẹ́ 33,000 èyí ń kọ́ ẹ kó wá 33,000 ọmọdé yìí dà fún mi ní pọ́ọ̀sì mi mo ti ní ká ìrọ̀ béèrè tó bá fẹ́ àmẹ́rù ń bà ẹ̀rù ń bà kó tètè sọ̀rọ̀ ní. èló ló pè 33,000 33 7 rabi ó jẹ́ 40,000 ó yá ti padà kó àwọn owó ẹ̀rún rẹ̀ yìí wá torí ẹ̀yin ọmọ ẹ̀gbẹ́ ilé kéwì la wà lálẹ́ yìí ẹ̀yẹ kó yìí sápò ẹ̀ pín tẹ́ ẹ bá ń lọlé láàárọ̀ sórí 40,000 yìí ìwọ náà ni ó wá wàá bá mi dá sí méjì 20,000 mo fi ṣe owó ọpẹ́ tèmi gbogbo ẹni tó mú owó ọpẹ́ wá látàárọ̀ kò sẹ́ni tó mú 20,000 wá highest money 10,000 náà ni èmi mú 20,000 wá 20,000 tó kù bá ń kó sí bàbá wo ni yangi lápò. Allahu akbar. kún báyà kún owó ọpẹ́ tiẹ̀ dà ó ní project kan tá a fẹ́ ṣe nísìnyí 250 million a fẹ́ kọ́lé orphanage èló ló fẹ́ fún wa lówó ọpẹ́ o ti mú wa lẹ́ẹ̀kan tó ọlọ́wọ́n fa lùbáríkà sí 20,000 ló bá ń kó sí bàbá oníyan gíláàpò bá mú owó ọpẹ́ tèmi 20,000 owó ọpẹ́ tèmi náà lélẹ́yìí Allahu akbar. ẹ gbọ́ lọ́n tóbi fún mi ni Allahu akbar. ẹni tí o bá gbọ́ lọ́n tóbi kò ní wà lìjánná ẹ gbọ́ lọ́n tóbi dáadáa. Allahu akbar. akbar. kọ́lọ́n kó wọlé anabu wa Muhammad Sallallahu gbogbo ẹ̀yin dẹ́ mẹ́wọ́n náà wá ọlọ́run ṣàlékún àlùbáríkà fún wa آمين. ọdún yóò ní jáṣe mọ́ o آمين. subahana rabbika. رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹ jẹ́ á ní Allahu akbar Allahu akbar. akí bàbá wa sọ̀rọ̀sọ̀rọ̀ Allahu akbar. látànà títí dèní tí ó sì máa ń lọ bẹ́ẹ̀ títí dọ̀la Inshallah. ọlọ́run má jẹ́ dànù Àmín bàbá. ọlọ́run má sì jẹ́ owó ọba wa Àmín. Fadilatu Sheikh Alhaj Ahmad Alfulani Ọlánrewájú
Adamala wa hayata sheik ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́. Amina. ẹ dákun ẹ sàmì fún wọn dáadáa. Amina. ọlọ́run ní jí ó tán bẹ́ẹ̀. Amin. ọlọ́run tóbi alukur'an. la hawla wala quwwata. Illa billahi al-aliyyil azim. ẹ bá ń ṣe lílàfi fún bàbá. bisimilahi rahman rahim. lílàfi quraish. lílàfi murhilata shita'i was-sayf. falyabudu rabba hazal bayti. alladhi yatiyamahu min ju'in wa amana. àní láàárọ̀ yìí bàbá wa Sheikh Lukman Nuhu Mustapha Al-Abtawi àwọn náà ní mòlídìí láàárọ̀ yìí. bàbá wa Alifulani gangan ló ní wáàsí láàárọ̀ yìí. Allahu akbar. káwa náà gbìyànjú ká dọ̀hún ká lè gba àlùbáríkà lọ́hùn-ún. Insha Allah. ọlọ́run nábì lọ́jọ́ ọlọ́run lágùdà ọlọ́run ní Jésù wa láti lọ. Amina. rí tùwárí èyí tùwárí àlùbáríkà ni tùwárí àdúrà àlùbáríkà 200 naira ni wọ́n pè é. ó di fẹ́mi náà lẹ́yìn ọ̀kan tí mo lọ lé o. Abun yín. wọ́n pò mí ní o ìsanwó àmọ́ 200 naira wàhálà ń bí pẹ̀lú yọ̀ǹda àwọn àfa náà. bàbá wa inú ìdánwò náà ń kí bàbá wa Khalifa Sirajudeen síkàlẹ̀ ọlọ́run bá dúró tì í. Amina.